èyí tí a tún mú wá fún yín òun náà ni àbọ̀ ìgbẹ́jọ́ ìgbìmọ̀ tó rí sí ẹ̀sùn lẹ́yìn ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó wáyé nínú oṣù keje ọdún tó kọjá. Tẹ́ ẹ bá gbàgbé nínú oṣù keje ọdún 2022 ó ní ètò ìdìbò láti yan gómìnà tuntun fún ìpínlẹ̀ Ọ̀ṣun òun ló wáyé. Lẹ́yìn ètò ìdìbò yẹn ó ní àjọ INEC wọ́n kéde sẹ́nitọ̀ Ademola Adeleke gẹ́gẹ́ bí gómìnà tuntun tí ìlú dìbò yàn tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé nígbà náà. Àjọ INEC nígbà yẹn wọ́n sì kéde sẹ́nitọ̀ Ademola Adeleke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí pẹ̀lú ìbò 403,371 votes tí Oyetola tó ṣe igbákejì tó jẹ́ ipò kejì tó ní ìbò 375,027 votes ní Oyetola ní nígbà yẹn. Ṣùgbọ́n lẹ́yìn tí àjọ INEC tí wọ́n kéde sẹ́nitọ̀ Ademola Adeleke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà tuntun fún ìpínlẹ̀ Ọ̀ṣun, lẹ́yìn bí ọ̀sẹ̀ kan àbí bí ọ̀sẹ̀ méjì ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ ìyẹn Isiaka Gboyega Oyetola ló lọ sí ọ̀dọ̀ ìgbìmọ̀ ìyẹn Tribunal, ìgbìmọ̀ tó ń rí sí ẹ̀sùn lẹ́yìn ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lọ́ fáìlì kéèsì wípé èsì ìdìbò tí wọ́n kéde yẹn pé kò tẹ́ lọ́rùn, pé bákan ètò ìdìbò yẹn pé orí bákan, pàápàá jùlọ ó ní over 14 pé ó wáyé nínú ètò ìdìbò yẹn. Èyí ó fààyè sí iwájú ìgbìmọ̀ tó ń rí sí ẹ̀sùn lẹ́yìn ètò ìdìbò ìyẹn Tribunal. Láti ìgbà yẹn láti oṣù keje yẹn ó ní wọ́n ti wá ń ṣe ni wọ́n ti ń ṣẹjọ́ títí kó tó di wípé ìgbẹ́jọ́ final judgement pé ó wáyé lónìí ní ọjọ́ 27 oṣù kínní ọdún 2023. Ṣùgbọ́n lẹ́yìn àbálọ àbábọ̀ tí ìgbìmọ̀ yẹn léyìí tí Justice Texi Kume tí ó jẹ́ alága fún ìgbìmọ̀ Tribunal tó ń rí sí ẹ̀sùn lẹ́yìn ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun, lẹ́yìn tó gbọ́ awuyewuye lọ́tùn lósì, ó gbọ́ àwíjàre ti Adeleke tó sì gbọ́ àwíjàre ti Oyetola, ó padà kéde gómìnà nígbà kan rí gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Isiaka Gboyega Oyetola gẹ́gẹ́ bí gómìnà tí ó jáwé olúborí nínú ètò ìdìbò lóṣù keje ọdún 2022 tó sì wọ́gilé jíjáwé olúborí sẹ́nitọ̀ Ademola Adeleke pẹ̀lú àwọn àlàyé rẹ̀ tí wọ́n ní Ademola Adeleke ní 219,666 votes wọ́n ní Ademola Adeleke ní lẹ́yìn tí wọ́n yọ òfàfótì yẹn kúrò. Tá bá wá wo calculation yẹn, tí ẹ bá gbàgbé àjọ INEC wọ́n kéde Ademola Adeleke tó ní highest votes pẹ̀lú 403,371 votes nínú oṣù keje, tí wọ́n sì kéde Oyetola pé ó ní 375,027 votes nínú oṣù keje. Tá bá wá wò ó pẹ̀lú tí Tribunal tí wọ́n wá padà kéde lónìí ọjọ́ 27 oṣù kínní ọdún 2023, tá bá wo calculation yẹn dáadáa ó túmọ̀ sí wípé wọ́n yọ 183,705 votes wọ́n yọ kúrò nínú ìbò Ademola Adeleke tí àjọ INEC kéde nínú oṣù keje, tí wọ́n sì yọ 60,096 votes kúrò nínú ìbò Oyetola ìyẹn gẹ́gẹ́ bí over 14 ó wáyé kúrò nínú ìbò Oyetola yàtọ̀ sí eléyìí tí àjọ INEC tí wọ́n kéde nígbà yẹn. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, àjọ Tribunal yẹn, ìgbìmọ̀ Tribunal yẹn ó ti wá pàṣẹ yìí pé kí Ademola Adeleke kó kúrò lórí àga gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun,
kí àjọ INEC kí wọ́n sì dá certificate padà fún gẹ́gẹ́ bí ẹjọ́ jáwé olúborí fún gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn lánàá gómìnà Gboyega Oyetola gẹ́gẹ́ bí gómìnà tuntun tí ó ní highest voting nídìí. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, ẹ̀yin tẹ́ ń wò wá tí ẹ̀ ń gbọ́ wá, ojú wo lẹ̀yin fi wo ìjẹ́jọ́ yìí bí ìjẹ́jọ́ yìí ṣe lọ? Ojú wo ni ẹ̀yin fi wo ìdájọ́ ìgbìmọ̀ Tribunal tí ó dá ní ọjọ́ 27 oṣù kìíní ọdún 2023 yìí? Ojú wo lẹ fi wò pẹ̀lú bí nǹkan ṣe rí?